létí ní ti. ẹ̀fọn kú màgúdú fi jẹ́. alátẹ tó ń tatẹ ní owó alátẹ tó ń tatẹ ní. màgúdú kú kò sẹ́ni tí ó jẹun. ọrùn ṣáláyé alùpùpù. erékùlù àìlọ́bẹ ògìdá akérègbèdè forí elégédé jẹdé olóhùn arò wa níléeṣẹ́ rédíò àgídìgbò onílọ́jọ́ bí ẹ yéé bó ṣe mọ́gàjí ní sọjọ́ bí lónìí ni yóò ti fohùn arò dáfẹ́fẹ́ rú bọ́sọ̀kọ olóyún ni yóò ti fohùn arò dáfẹ́fẹ́ rú àgàgà kọ́ wá dórí yọmí gbogbo ayé ò ti mọ̀ pé orí yọmí ń sọjọ́ bí ó mọ̀ ṣe o òní tí ògìdán wá ń sọjọ́ bí là wá rẹ́ni tí ó kọrin ògìdán kò sí wàhálà àwọn ṣe fúnra mi ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ mi sẹ́ wá happy birthday to you ògìdán happy birthday to you many many happy return happy birthday to you ògìdán happy birthday ọ̀yọ̀yọ̀ gbẹ́kìdí kú olórí mọ́bàgbé dìde kó wàá mọ́tò mi sọ́ọ̀nù náà ni ògìdán fẹ́ gbé sọ́ọ̀nù fẹ́ gbé ni sọ́ọ̀nù sẹ́ ẹ̀ ṣe dáadáa wọ́n gbogbo wa wọn ò kí mi látàárọ̀ o. gbogbo wa ṣe dáadáa gbogbo wa myself inclusive mo débi mo rí kéèkì mo ṣe rántí mo ṣe mọ̀ ẹnìkan kan ò dẹ̀ sọ fún mi ìwọ ló dẹ̀ máa ń ṣe ti gbogbo èèyàn kò dáa on behalf of everybody we say we are sorry we are truly sorry accept our unreserved apology. Ẹ̀ẹ́dìdẹ sókè ọwọ́ àjọ báyìí èmi gangan ní kọrin fún ọ èmi gangan. lẹ́yìn kò kẹ́ sówó tọ́ ọ̀nà ni. ìnà ọgbẹ́ tó kùn bí kí ni what are you telling me. fẹjọ náà mo fi rán. ok ọmọ òbò kó fún lẹ́ẹ̀kan. kò ní fẹ́ kó lẹ̀ nítorí tí. kówó lẹ̀ jọ. owó mi kówó lẹ̀ agánà ti lásọ yẹn ọ̀fẹ́jọ́ náwó ni owó wájọ ó tún máa fọ́ni tó lówó tí ó máa tán fẹ́ni tó lówó fẹ́ni tó lówó ayọ̀kùn ntọ́sí ni bí àṣà kà mọ́. èmi náà mo fẹ́ gbowó. njó ń bẹ́ẹ̀ dè rẹ̀. sẹ́nẹ̀tì mo tiẹ̀ fẹ́ náwó fún sẹ́nẹ̀tì làwa sì ń lò sẹ́nẹ̀tì ti close down báyìí. sẹ́nẹ̀tì o Zenith Bank. wọ́n ti látàárọ̀ wọ́n ti ní gbogbo. wọ́n tún gbé pé sẹ́nẹ̀tì o ní iṣẹ́ o. mo gbé. ọgbọ́ wọ́n sì ń gbowó wọlé. tí wọ́n tún kà ń ròyìn. wọ́n kà ń ròyìn láàárọ̀ yìí. ẹgbà sálárì wọn nù ọlọ́ọ̀ṣẹ́. no sẹ́nẹ̀tì ni. sálárì àkáǹtì wa mọ̀ nìyẹn. bó lè ṣe àṣàyè yín báyìí. àwọn tó bá lo sẹ́nẹ̀tì àti sẹ́nẹ̀tì yóò lọ. àwọn tí ò lo. àwọn bíi Adékúnlé Àlùbáríkà ìwọ náà alfa òdo sẹ́nẹ̀tì. òfìsì Ọlọ́run kí ni sẹ́nìtì wa ló. àtàárọ̀ mi ń tẹ́ lọ gbó mo fẹ́ náwó fún láàárọ̀ àtàárọ̀ mo ti ń pariwo pé owó gbà wà lóyún gbà ó jẹ́ kí àwọn tó ti kúrò ìdálẹ̀ gan ó yẹ ká náwó lórúkọ rẹ̀ kò sí. wọ́n dán àṣẹ àṣẹ báyìí o nígbò ń bẹ́ẹ̀ de rẹ̀ wá bọ́ sí i o ṣé ká ó yẹ adájọ́ sí ni. yóò padà sí lọ́jà ẹ̀wọ̀n oṣù fẹ́bìrì ewúlẹ̀ pín tẹ́lẹ̀ náà ká gbà pé oṣù yóò pé lọ́jà. Oya happy birthday to you Ogida happy birthday to you many many happy returns happy birthday to you Ọpẹ́yẹmí happy birthday to you Ògbómọ̀ṣọ́ happy birthday to you many many happy returns happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
àmọ́dún tó tiẹ̀. Happy birthday to you, Ogidun. Happy birthday to you. We wish you many happy returns of that day. Long life and prosperity. Congratulations. Ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀ ọdún láyé. Wọ́n ti lọ síbí mọ́ nylon. Ẹja fi gé kéèkì ní báyìí. Ẹja gé kéèkì. Akọ̀ gé kéèkì. Àwọn Oǹdó ló jẹ́ apẹ́ o. Àwọn Oǹdó àti Èkìtì kan bá wa fa tó lágbára ń ta. Ṣé ẹ mọ̀ pé àdámọ̀ wọn nǹkan kan náà ni? Oǹdó àti Èkìtì gbé nylon kúrò bẹ́ẹ̀. Tó Oǹdó bá fẹ́ Èkìtì ọmọ wọn ó ṣe sùúrù ni o wọ́n máa ń ní yàláyà sùúrù pọ̀ omi sùúrù láì dá wọn ẹ tún sọ o. mo lómi sùúrù. fìlà àgọ̀lọ̀ tó fẹ́ ìwọ lọmọ tó rò bá. fìlà tẹ ọmọ ọdẹnu mi ni. èwo ni ẹ tún sọ sí. tá a mọ̀ bọ̀m̀bì fìlà rẹ bíi tẹni tó gbà kó tí ìbò tó ṣe campaign lọ́hùn iwájú lọ tẹ̀ sí ni. bó ti bó ṣe gbà lélẹ̀. ìwọ lọ́hùn bẹ́ẹ̀ di rẹ ìmọ̀jì òmù nǹkan mi lọ́rùn àwa mẹ́ta àkọ́kọ́ gé ọkọ̀ lórí rà ọwọ́ akáàsì lọ ọlọ́run ó jì orí o. ilé epo náà gba kíní káàsì tẹ. gbogbo wa ẹ máa bọ̀ gbogbo wa ẹja àjọgé lẹ́ẹ̀kan náà ọjọ́ ti lọ sóòlù ẹ fún sóòlù láàyè wájú o ẹni wọn mọ̀ pé ẹnìkan dúdú ní wa gbogbo wa bá tẹ̀ kú ká ọwọ́ ìrẹ̀rù. Oru. Kí ni a pè náà? Bàbá Ògì. Ògì la pè Ògì. Ògì kọ́ ẹ̀kọ́ ni. Ògì. Ok. 88.7. 88.7. ọkọ ya mi dé ọwọ́ rẹ̀ rí ọwọ́ rẹ̀ fọwọ́kàn ẹgbẹ́ gẹ́gẹ́ ní kẹ́lọ́ gígẹ ni o. kí àjẹtán ni o. Ògìdán jókòó ti máikrófóònù ẹ̀yà mi ní ìṣẹ́jú 5 péré nínú ìṣẹ́jú ètò yìí lálẹ́ òní. Ògìdán jókòó ti máikrófóònù gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ nínú ilé tẹ́ ẹ ti ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ nínú àwa tá a jọ jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò Àgídìgbò nǹkan ẹyọ kan ni ẹ ṣe fún mi ẹ̀yin ẹ sáàmọ̀ sàmí. Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdán akédègbèdè. Jíjí tó jí ọjọ́ lójú iṣẹ́ orin lọ kọ́kọ́ fẹ́ fi jẹun mo ní bó tiẹ̀ hàn nídìí iṣẹ́ orin ọkọ̀ọ̀kọ́ bọ́ sídìí iṣẹ́ pèdèpèdè náà ìyẹ́ ìlọsíwájú ìyẹ́ ìdàgbàsókè tọ́ba mímọ́ bá tò mọ́ ọ lára láti di iṣẹ́ pèdèpèdè inú ó gbé ọ̀fù lókè réré tó ọba ẹni tó fẹ́ mọ́ kọrin jẹun Ògìdán akédègbèdè ọ̀kábàámọ̀ wípé ọgbọ́ ìmọ̀ràn ọ̀dọ́ tí wọ́n ń pè lágbà lọ́jọ́ kìíní àná lónìí ó ti wá dẹni táyé ń fẹ́ ọdẹ ni wọ́n ń pè láti ìlú òyìnbó ọ̀rẹ́ mi fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ bá ń sorin kékeré bó ṣe Nàìjíríà bó ṣe jíngù àdàbí pẹ́nìkan ò ṣe jíngù rí ohun arẹ̀dòdò tọ́ba mímọ́ fi jíǹkì rẹ̀ ọwọ́ adìn tí gbogbo aráyé ń gbọ́ ohun rẹ̀ ò ní kàn ohun rẹ̀ ò ní há ahọ́n rẹ̀ ò ní gé ahọ́n rẹ̀ ò ní lọ́ ò ní ṣìṣe ò ní ṣìsọ ò ní dèrò ẹ̀yìn ó máa ga ni ò ní wálẹ̀ láéláé nídìí iṣẹ́ yìí wà á tó mi nídìí iṣẹ́ yìí wà á tún jù mí lọ gbọ́ lẹ́ẹ̀kan sí jẹ́ ń tún sọ nídìí iṣẹ́ yìí wà á tó mi
nídìí iṣẹ́ yìí wàá tún jù mí lọ jẹ́ n tún fi àṣẹ lé tí mo bá sọ tinútinú tí mi ò fi kọ̀rọ̀ kankan sọ tó bá yẹ pé bó ṣe wù mí tó wù ẹlẹ́dàá mi ni mò ń sọ yìí nídìí iṣẹ́ yìí wàá tó mi Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdán Akédègbèdè nídìí iṣẹ́ yìí wàá jù mí lọ gbogbo ohun tí mo ti ṣe nídìí iṣẹ́ yìí tó ń dùn mọ́ mi nínú tó ń tẹ́ mi lọ́rùn tí mò ń wò tí mò ń rẹ́rìn gbogbo ẹ̀ lọ́lọ́run ó bá mi ṣe fún ọ. ayé ọmọ wù ọ́ iṣẹ́ yìí ọmọ wù wọ́n èèyàn ọmọ wù ọ́ iṣẹ́ yìí ọmọ wù wọ́n yóò dàbí kí gbogbo àwọn ọmọ rẹ ó fi iṣẹ́ yìí jẹun ni gbogbo ẹbí rẹ ó fi ọ́ yangàn gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n fi ọ́ yangàn bí wọ́n ṣe fakítọ́lá yangàn takítọ́lá ó tún kéré nínú tiẹ̀ Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdán Akédègbèdè torí pé o tán sínú mi pátápátá torí pé mo gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù lọ́wọ́ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kì bá dè ọ́ mọ́lẹ̀ tí kì bá ti jẹ́ kó o ráàyè tètè ga mo gbà sọnù lọ́wọ́ rẹ̀ torí pé bí ọmọdé bá gun orí ìrókò bàgbàlagbà jókòó ńlẹ̀ẹ́lẹ̀ orí ntọ́mọdé tó gun odidi ìrókò rí mo gbà dànù lọ́wọ́ rẹ̀ o sì júnù pátápátá ní agbára Ọlọ́run àga rẹ̀ ò sí lẹ́yìn mọ́ bó o ṣe ń ṣe ọjọ́ bíi tọdún yìí wòye ẹ̀mí tó o bá fẹ́ sọjọ́ bí Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdán Akédègbèdè inú ilé rẹ ló ti ṣe inú ìdùnnú ló sì ti ṣe inú àgbéga ló ti ṣe inú ayọ̀ ló ti ṣe ọlá pé gbogbo ẹ̀yin ọmọ tẹ̀ ń tẹ̀lé mi pátá tẹ́ ẹ gbà fọ́lọ́run lára mi Oríyọmí ṣòro ó bá rìn Oríyọmí ṣòro ó bá ṣe Oríyọmí wà complicated Oríyọmí ti strict jù Oríyọmí ti straight jù ìwà Oríyọmí a máa febi pa àwọn ọmọ rẹ̀ ẹ mọ́ fún wa lówó àgbàrìbá àgbéléyà àgbàtọ̀hún bó làwọn ọmọ tó ń tẹ̀lé ó ṣe wá jẹ́ èèyàn ẹ sì ń jẹ́ èèyàn lójú mi Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdán Akédègbèdè ò ní tọrọ jẹ ò ní tọrọ mu ò ní ṣàkóbàtà fẹ́gbẹ́ rẹ̀ gbogbo bí ó ti gun ọkọ̀ dé ò ní fẹsẹ̀ rìn débẹ̀ gbogbo bí wọ́n ti ń retí rẹ̀ ò ní dẹni àpatì ńbẹ̀ nínú ẹbí rẹ̀ agbára afẹ́fẹ́ tí mo fi ń sọ̀rọ̀ lónìí àtẹ̀rìn àtàlìjànú ti ń gbọ́ mi ó yá kí àṣẹ kó máa gùn ó yá dẹni àdọ́rọ̀ dúró dè dẹni wọn ò lè yanjú ọ̀rọ̀ bọ́ ọ̀bá débẹ̀ ó kábíyèsí Olódùmarè Ọpẹ́yẹmí Ògìdán Akédègbèdè mo pa láṣẹ àṣẹ tí ń bẹ lẹ́nu ọ̀gá sọ́mọṣẹ́ àṣẹ tí ń bẹ lẹ́nu ẹni ọmọṣẹ́ bá tán sínú ẹ̀ tí fi fàlùbáríkà ṣiṣẹ́ ẹrú ọmọ náà kálùbáríkà ogunṣẹ́ rẹ̀ iṣẹ́ táwọn ẹgbẹ́ rẹ̀ ń gba 10,000 máa gba 10 million èyí tí wọ́n ń ṣe tán ń gba 5 million máa gba 5 billion ó yá máa ga lọ máa wálẹ̀ mọ́ láéláé làmọ́ ṣàlàó làkùwátá ìlà àbílà àlẹ́ òlàdín. Happy birthday, long life and prosperity. Owó alátẹ tó ń tatẹ ní tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣáláyé ní owó alátẹ. Ẹjẹ́ abẹ́rẹ́ ń bì í ṣé microphone yóò ga jọmọ yìí lọ báyìí. Abòǹde lọ́rùn ṣáláyé. ọ̀gá jùlọ. Bá kó dúró àdúgbò láṣẹ àṣẹ báyìí ó ti ga sókè ọ̀yá jókòó ó ti bá mu bá. Kálẹ̀. Ẹ kálẹ̀ sà. Ìwọ lọ gbé ọmọ wájú òní tí ò ń gbé ọ̀dọ̀ yẹn táǹtì rẹ tún wá gbọ́mọ fún ọ tọkọ àǹtí rẹ wá gbọ́mọ fún ọ sáàtì àǹtí ẹ ń dà àǹtí ẹ dà ẹ ti dé mọ̀ ń bọ̀ ọ̀rọ̀ yín ti mú yẹ̀sì lálẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin gẹ́gẹ́ dọ́ bojú ọ̀rọ̀ yín tẹ̀ mọ́ kẹ́ ẹ dọ́ bojú ọkọ yín gan dà ẹ pè wá fún mi ẹ pè Ṣẹ́gun wá níta gbọ́dọ̀ wọlé sórí ètò yìí ọmọ kékeré ọmọ 16 years Mr. Ṣẹ́gun tó jẹ́ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ àwọn ní àwọn cameraman wà yìí ọ̀dà ìpẹ́ ti wà ókè àwọn ni wọ́n ní ẹ̀gbọ́n rẹ̀ ó kú òǹlé o ó gbọ́mọ lẹ̀ o wọ́n lọ gbé fún ọmọ ilé ìpè kọ́mọ tọ̀ lọ ó wá yà wá lẹ́nu ó yà gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà náà lẹ́nu ṣùgbọ́n Mr. Ṣẹ́gun ti wà ń bí lónìí ẹ̀gbọ́n rẹ̀ náà sì ti wà ń bí ẹ káalẹ́ Mr. Ṣẹ́gun. ẹ káalẹ́ sá o. Mr. Ṣẹ́gun Olú Ṣẹ́gun
Jésù àbá ìdá. Kí ló ṣe yín Mr. Ṣẹ́gun? Kí ló fàjà láàrin yín àti ìyàwó yín? kò sí nǹkan tí ó ní àwọn fẹ́ ṣe. Ẹgbẹ́rún sí kínní. Ó sọ fún mi pé àwọn fẹ́ ṣe sàrà fún àwọn òkú ọ̀run nílé ọ̀dọ̀ àwọn ní family house àwọn. Mo wá níjọ́ wo ló fẹ́ wọ́n fẹ́ ṣe sàrà, ó wá níjọ́ Friday. Wọ́n á ní òkè o tó bá dijọ́ Friday rán mi létí o. Gbà ó dẹ̀ dijọ́ Friday ó dẹ̀ gbéra, mo sì ní bíi 2005 kan lọ́wọ́ fi wọkọ̀ o. Bó ṣe gbéra báyìí ó lọ lé wọn. Mo láwọn àbúrò ẹ̀ ń kó lóhùn lọ pè wọ́n ní Wema, Sàdíà àtàmẹ́ẹ̀dì, ó lóhùn lọ pè wọ́n Wema. Mo sáwò pé sàrà téyìn ó bá ṣe fókù ọ̀run kò bọ́lọ̀ ju ọjọ́ kan lọ. Ọjọ́ Friday mi ì rí, ìjọ Saturday mi ì rí. Wọ́n á lọ báǹtì mi ní tóge tó ń jẹ mú ní ẹgbàá mi mọ̀ rí ìyàwó mi. Wọ́n ní àwọn ti pe nọ́mbà rẹ̀ ò lọ. Wàhálà lélẹ́yìí o pẹ̀lú ọmọlẹ́yìn tí mo ṣe gbéra nu. Ó dòjé lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Aláàjì. Ìgbà mọ́ dọ́dọ̀ Aláàjì mo ní Salaam Alaikum, wọ́n dá mi lóhùn. Mo ní ẹgbàá mi, mo ní mi rí táwà. Ó ní ẹ fẹ́ ṣe sàrà ní family house yín. Wọ́n ní family house àwọn kẹ̀ pé táwọn bá ṣe sàrà ní family house àwọn máa ránṣẹ́ sí mi, àwọn ó pè mí lórí fún mo ní mi jẹ́ ẹni fún ọ̀wọ́. Tẹ́ bá pe nọ́mbà rẹ̀ ó yẹ kó gbé fún mi. Wọ́n wá níbo ló tún lè lọ o. Mo ní tí ó sì lọ ọ̀dọ̀ Kasimu. Wọ́n ní ọ̀dọ̀ Kasimu náà wà láti jọ Thursday, Friday, ìjọ Saturday là ń tó kù ń bẹ̀. Ta ni ń jẹ́ Kasimu? Àbúrò rẹ̀. Okay. Ó níjọ Saturday là ń tó kù ń bẹ̀. Ìwọ Ọlọ́run lásìkò kàǹpé yìí pẹ̀lú ọmọlẹ́yìn, ìwọ Ọlọ́run bá ń sọ ọmọ yìí dé láyà tàlàfíà o. Mo ṣàgbéra. Ìgbà máa fi dé ṣọ́ọ̀bù àǹtí mi, mo kàn rí ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù ní táwà láti jẹta. Ó wá ń dààmú mi kì í. Ibo ló lọ? Ó lóun lọ́dọ̀ Kasimu ni. Kasimu tó yẹ pé Aláàjì sọ pé ibẹ̀ là ń wà láti jẹta. Táwọn ò sì ń bẹ̀ táwọn ò fojú kàn. Ibo ló lọ? Ó sì mọ̀ pé mi ní táìmù wá sí pé bóyá kíní ọ́sùlà ni mi ní sẹ́yìn kan lọ́wọ́. Mo ń ṣọ́gù ni. Kí ló dé tó fẹ́ mọ́ dààmú mi? Sí tipa ni tẹ́yìn bá lẹ́yìn ò ṣe mọ́ sọ́ràn ni láì jọjà. Ó ga o, ó sà lọ. Mo wá pé kò jẹ́ lọ́gán, mo wá bá wí, mo ṣe bá wí. Tó yín dájì mi nítorí gbogbo ẹ̀sọ́ déédéé ẹ̀sẹ̀ níwájú. Ẹsẹ̀ ni o, Ọlọ́run ò sì fẹ́ irú bíbá wíwo nù, ó gba ojú ẹ̀. Mo ṣe bá wí pé wà síta ni ọ̀fẹ́ fòkú ń bẹ̀ o. Irú bíbá wíwo ni mo bá wí, mo san nídìí, mo gbá etí ẹ̀. Sóyè yín dájì mi, wọ́n ò pé obìnrin tó jáde ńlé láti jẹta. Ó ò fọkàn mi balẹ̀, kí ló ń ṣẹlẹ̀? Ó ṣe ní sí dandan ní tẹ́yìn bá lóhùn ò ṣe mọ́ sọ́ràn ni. Ó dáa o, mi jẹ́ ìfẹ́ rí ọlẹ́gbẹ̀ẹ́ mi mo ṣẹ̀ sí ń wọ̀ ọ̀hún. Ó sà lọ jókòó síbi kan. Ìgbà tí ilé mọ́ báyìí ó kàn gbéra ni. Ó bá wá níjọ́ kẹta. Ìjọ́ kẹta tó wá mo ní tá wà jọ́ torí Ọlọ́run. Kò sí géènì nínú abiyamọ tó ń rìnrìn ìyá kì í. Ó tún padà wá fúnra ẹ̀. Ó padà wá níjọ́ kẹta. Níbo ló lọ ńgbà tí. Bí bó ṣe gbéra ní ọ̀dọ̀ mi yẹn. Mi mọ ibi tó lọ, ìní sọ pé kókó báyìí ló lọ. It's alright, it's alright. Ìní sọ pé kókó bóyá ibi tó. Ó sáà bá sọ̀rọ̀ ńgbò déńjọ́ kẹta. Ìgbà déńjọ́ kẹta mo wá bẹ̀, mò ń sunkún pé táwa jọ. Mọ̀jà bá rìn àjò àwọn ọmọ yìí jẹ. O ò níyà, o ò ní bàbá. Èmi náà mi níyà, mi ní bàbá. Mọ̀jà bá rìn àjò àwọn ọmọ yìí jẹ́ ṣàánú mi. Sí gbogbo ìgbà tó ń dùn. Ó sáà bá sọ̀rọ̀. Mo sáà bá sọ̀rọ̀ pé ṣàánú mi. Kí ló wá ṣe lẹ́yìn ìgbà náà? Ó wá ní bẹ́ẹ̀ bá ti pàdé àwọn ọkùnrin tí wọ́n ti fẹjọ́ ṣe, Ọlọ́run ó ṣàánú wa ni. Ọ̀wá ń sọ̀rọ̀ mi wá jókòó. Go straight Ṣẹ́gun. Straight náà mo ń lọ ọ̀gá mi. Ṣẹ́gun Ṣẹ́gẹ̀. Wàláhì mi fi hàn kún mi. Ìsọ pé o fi kún àló ti ń pọ̀ jù ní sọ̀rọ̀ rojọ́ bí ọkùnrin náà sọ pé ọjọ́ yẹn o mo dẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ lé, kí ló ṣẹlẹ̀? Ó lóun ò ṣe mọ́, mo dẹ̀ bá wí ó dẹ̀ lọ. Gbà tó ọjọ́ kẹta tún padà wá. Ọjọ́ kẹta ló wá padà wá. Musa ń bẹ̀
pé jọ ó wá ní ẹyin tó wọn bá jẹ padà wá pé ìfẹ́ wo lè dàbí mọ́. ti tẹ́lẹ̀ mọ́ part time ló kù. wọ́n á ní kí ni mo ṣe fún ọ kí lẹ́sẹ̀ mi àkójọ jà kó o tó lọ bí tó ń lọ. Mr. Ṣẹ́gun wọ́n ti kọ kéèsì tó wà lẹ̀ wọ́n ní kéèsì méje mo ní èmi rò pé ọ̀pọ̀ ni mo ṣe ń fún ọ láàyè báyìí kí n lọ ṣẹlẹ̀ ìgbà wo lọ́gbọ́n mọ́ lẹ̀. ìjọ tọ́sí ló gbọ́mọ lẹ̀. nígbà tó tún padà dé. nígbà tó no kéde pé bóyá ó gbọ́mọ lẹ̀ o ó gbọ́mọ lọ sí skul táwọn ọmọ ń lọ. kò wá lọ gbé padà. wá lọ gbé. bóòlù wọ́n wá pè é láti skul. wọ́n gbé sí títì níbi ṣọ́ọ̀bù àǹtí mi yẹn. wọ́n gbọ́mọ síbẹ̀. ibẹ̀ wọ́n gbé sí àwọn ìwà ránṣẹ́ sí mi pé ọmọ rẹ wá wo ọmọ rẹ ní ẹgbẹ́. ebi ṣọ́ọ̀bù àǹtí ẹ̀ ní sáǹtí ẹ̀ ò lè tọ́jú ẹ̀. o ò sí nílé. àǹtí ẹ̀ ò sí nílé ọmọ yẹn ló wá dá wà ń bẹ̀. ọmọ yẹn ló wá dá wà ń bẹ̀ mo wá dé mo wá gbà. mo wá lọ gbé fún eléyìí. bí mo ṣe dé wẹ́mà mo wá pé mọ́mí ẹ̀ ń kọ́. mọ́mí ẹ̀ ń kọ́. mi ì bá wọn. ọmọ sórí rẹ ọmọ yìí. mo ní mọ́mí ẹ̀ ń kọ́ mo ní mo ò sí nílé mi ì bá wọn mo wá ní òkè nọ́mbà dáńtí ẹ̀ fi ń pè ọ̀nkọ́ ó ní ó ń bẹ lórí fún òun pé kò sí náà níbẹ̀ òkè bá mi pè pé mo ti wá gbọ́mọ fún ọ o bá ń gbé fún o mo sì fún ní owó pé gbà bá ń fi oúnjẹ fún un. 10,000 10,000 ló fún àbí. 10,000 kọ́ ẹnu ọ̀ṣùlà mo wà. èló ló fún un. wàhálà 700 mo fún un. dey try 700 naira. o try. n bolo sọ fún pọ́ùn lọ. mo ní mo wà lọ́dọ̀ àwọn abẹ níbà bẹ́ẹ̀. bí ìgbà tó padà wá gbogbo àìsàn òdodo kí ló pe lẹ́ẹ̀kan ẹsẹ̀ ni sọ́sá ìtọ́rọ àforíjì ẹ̀sẹ̀ eléyìí tọrọ ọmọ pọ̀ ọ̀sẹ̀ àbí. àǹtí táwà ṣúgà já ọkọ yín ọ̀ṣùlà ni ẹ̀yin ń kọ́. èmi náà ń tajà ní ọ̀ṣùlà ní ọ̀ṣùlà family ọ̀ṣùlà nọ́mbà kí lọmọ tẹ́ ẹ fẹ́ fi dógò yìí. nọ́mbà 2 nọ́mbà 1 kọ́ ọ wà lọ́dọ̀ èèyàn tó ń bá yín tọ́jú ẹ̀ náà ni àbẹ́ ẹ̀rọ lọ́hùn táwa tá lọ lọ kó bá o tọkọ rẹ fi di part time husband. mi lọ kó bẹ́ẹ̀ ní bòdì. ooo ó dà tá lọ lọ kó bá o ẹnìkan sá kó bẹ́ẹ̀ nìkan ibo lọ. mo ọ̀zù lọ ni. ọ̀zù tá ló ṣe wúkọ̀ ọ̀pù yín. mi ṣe wúkọ̀ ọ̀pù mo wá ṣẹ́ lọ. ìyìn sọ pé wọ́n ṣe wúkọ̀ ọ̀pù ta ló wúkọ̀ ẹ̀ ọ̀pù mẹ́ntọ́ lọ bá tọ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀. mo anybody owó. o wúkọ̀ ara rẹ ni. mo kàn lọ bóyá máa rí iṣẹ́ ni. mo lọ wúkọ̀ ara rẹ sí. mo wá ṣẹ́ lọ bóyá mo lè rí. sọ̀rọ̀ sí máikrófóònù. mo wá ṣẹ́ lọ bóyá mo lè rí iṣẹ́. sọ wá ríṣẹ́. mo ríṣẹ́ ọmọ ọ̀dọ́. abẹ́ ẹ̀rọ lọ́hùn. mo débẹ̀ mo lè gbà mọ́ ló mo wà lọ́wọ́. mọ̀ lè gbà ọ́ mọ̀ lè gbà mí. sọ̀rọ̀ sí máikrófóònù. mo ń sọ̀rọ̀. ayé ń bá mi sẹ̀yìn méjèèjì aláìmì tọkàn tí faná sílé kókó irúkìrú ọbẹ̀ wọ. àwọn kan wọ́n sì pé my womb is blessed yìí ẹ̀yin náà bá wà nínú God bless my womb àmọ́ pọ́lọ́hún ò ṣètò. kọ́ṣẹ́ ni. mo kọ́ṣẹ́. iṣẹ́ kí ni. kírímù ni mo kọ́. kírímù. bẹ́ẹ̀ ni sà. wàláhì bá ti rí ọ ó ti mọ̀ pé kírímù lọ́kọ́ sọ ọmọdé ọmọ ìtẹ̀yìn lè lò tó ju òpù pàtẹ́sẹ̀ ó dúdú tí aláfiṣe. iṣẹ́ kí ni wọ́n kọ́ oje. iṣẹ́ pákó mo kọ́. iṣẹ́ pákó ọlọ́run bọ̀ láṣìírí kọ̀ọ̀kan dandan kó iṣẹ́ pákó ṣe bó mọ̀ ọ́ksùlà rẹ ń bò lòun ọ́ksù sí. mo mọ ọ̀kadà gùn. túmọ̀ kìíní ìyọkùn yóò ti fẹ̀yìntì ju bí ẹni ayé yẹ pọ̀ nítorí gbé ọdẹ bíi ọ̀rọ̀ ti jú nípa ọ̀rọ̀ gbọ́mọ rẹ fọ́mọ 16 years. ọmọ ó ṣe àgẹlẹtẹ bíi gíní wọ́n bẹ̀rẹ̀ sí ọ ṣẹ́gun òbí ṣe ń fọ́ra rí ọ̀rẹ́ o. kò rẹ mí o. ọmọ o sọ kìnnìkan nìsín. mo ní. ìwọ Ọlọ́run kí ló tẹ́ pé àlọ́ kọ́kọ́ kó wá tí mo fi wọ́n ṣe wọ́n náà. ẹjọ́ wá ní àbí ẹ̀yin mọ́mí Ṣẹ́gun ẹ̀yin nìyàwó mọ́mí Ṣẹ́gun wà bí ẹ̀yin lẹ́bí ọmọ yìí. ẹbí Ṣẹ́gun mi ẹ̀yin méjèèjì ẹ̀ níyà ẹ̀ ní bàbá wọn àṣẹ ọ tá bọ ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́. ẹ̀gbọ́n wọn ni bọ èmi lè sọ díẹ̀ sà. ẹ wá sọ tíntínní. ilé sọ́ọ̀lù máa tẹ̀síwájú lórúkọ. àmì jàre
lóòótọ́ ọkọ mi bẹ̀rẹ̀ sẹ́gun. ṣùgbọ́n n tó jẹ́ kí wọ́n jẹ̀bi wọn nínà tánátá wà wọ́n ní wọ́n gbọ́dọ̀ ná ìrìnàjò tí táwà rìn ó yẹ ká bá wí ni torí ìyáálé ẹ̀kọ́ pátápátá lè ní í ṣe. ó lọ lọ́jọ́ táwà rìnrìn ìyà. ó rìnrìn ìyà ṣàkóyọsẹ mọ́ rìn. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ mọ́ rìn táwà. o ti ń plan rẹ̀ ló fi lọ gbọ́ máa àkọ́bí rẹ̀ fún ẹ̀gbọ́n ọkọ rẹ̀. mi plan kan àwọn ọmọ ní kí n gbé wá mi plan ẹ mọ̀ rògbò mi lórí nǹkan tí mi ì ṣe. mi plan kan. lélẹ́yìí olóhùn lọ ṣe nǹkan lé family wọ́n á dé lé yín àti ibi àti ìyá kọ́ wá. ìyá wa kí ló dé tẹ̀ stress ara yín àwọn tí wọ́n ń rojọ́ fún ọgọ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé tá a wà rìnrìn kùnrin. wọ́n láàárọ̀ ní ìyá tó ń gbé lọ́dọ̀ rẹ̀ yáyẹ̀ ń fún gbólóúnjẹ wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n ń ṣe gbogbo kan fún táwà. èmi ro oúnjẹ lọ́wọ́ wọn ni o. ìyá yìí kí ló tẹ̀ stress ara yín ṣe tá a wà ó fẹ́ struggle lọ ọkọ rẹ̀ ò níṣẹ́ lọ́wọ́ ìwọ náà ò níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tí o lè sọ fọ́kọ rẹ ni pé ò ń lọ sí family house yín lọ ṣàdúrà fáwọn òkú yín. tí bá ní mo fẹ́ lọ kò ní jẹ́ kí n lọ ṣó ọtí ni mò ń ta ọtí yẹn ò jẹ́ mi lọ́wọ́ pé kí n lè rówó sá. ó ní ẹbí ìyàwó ẹ̀gbọ́n Ṣẹ́gun ló dúró yìí. bẹ́ẹ̀ni sá. o lè lọ bá ìyàwó ẹ̀gbọ́n Ṣẹ́gun. àwọn náà ọ̀zù ni. ìyàwó wa kọ́. ẹ máa gbọ́ táwà fúnra ń brain o mo ti ń bẹ́ẹ̀ ṣeré pọ̀ mo bẹ́ẹ̀ ṣeré jù àbí màá reset brain ẹ̀ sìn o lè lọ bá ìyàwó ẹ̀gbọ́n ọkọ rẹ̀ tó o bá dá a lọ́wọ́ rẹ̀ ẹ jọ sọ̀rọ̀ yóò mú ọ lọ bọ́kọ rẹ̀ tó kù ń bàbá bí ẹ̀gbọ́n fún Ṣẹ́gun àwọn ni wọ́n ó pè pé ìwọ ò níṣẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ ò níṣẹ́ lọ́wọ́ ẹ̀ ń ṣe báyìí báyìí ìyàwó rẹ̀ ló ń fẹ́ struggle lọ bí báyìí yóò sì jẹ̀bi tọkọ rẹ̀ mọ̀ ká parọ́ pé wọn ò ní gbà ni mo fi fẹ́ lọ ni mo fi fẹ́ ṣe wo oníkùnlọ́ mọ̀ká àjẹnumọ̀ ọpọ́nlá gbogbo tọkọ rẹ rí èmi ò rí ọkọ rẹ ni o dẹ̀ rí kó tó fẹ́ tó bá mọ̀ pọ̀ ọ̀fẹ́ mọ́ ẹ má bàa yé àwọn ọmọ jẹ́ lọ́kàn wa ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà ní èjì tẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe rìn kinu tó ayé àwọn ọmọ olómátà sáwà olọ òdéńjọ́ kẹta oníbi tó ti lọ ṣiṣẹ́ ibi tó ti lọ ṣe kinní kan so kí ló dé tí ọkọ rẹ wọ́n sùn ìwọ náà wọ́n sùn kí ló dé pera yín jókòó bọ́kọ ni ó lè kó ni bọ́kadà kan lọ́kọ́ ọmọ gùn ni bí kẹ̀kẹ́ márúwá ni ó lọ kọ́ ni ẹ̀rẹ̀ ń bí mọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ fẹ́ nìkan ẹ wá lọ gbọ́ ọmọ fún ọmọ ọdún mẹ́rìndínlógún tí kò mọ bá yín tọ́jú ọmọ ni ọmọ tó yẹ pé ibi tó ń gan wà gan tó wá sí pé ìwọ gan dúró ore ọmọ tó yẹ kó lè mú ọ̀dọ̀ ni yes now to struggle àwọn ní bàbá àníyá is not an excuse àwọn ganan máa ń mẹ́kẹ̀ lójú nínú ayé torí wọ́n sọ̀rọ̀ àwọn nù bí òkú wọn ò ní mọ̀ ṣiṣẹ́ kúṣe ó kù sọ́wọ́ rẹ̀ ìwọ náà ọkọ rẹ̀ ó kù sọ́wọ́ yín ọlọ́run ó jọ bá yín yanjú ẹ pera yín bọ́ sínú yàrá ẹ bára yín sòdodo ọ̀rọ̀ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ra yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe plan life fún yín ìyàwó wọn sùn ọkọ wọn sùn tí wọ́n bá dé èèyàn wọn sùn mi ò mọ̀ pé àìsíṣẹ́ kankan ní jẹ́ wọn sùn ètè mi mọ̀ sí pé èèyàn sùn ni pé èèyàn ń so oríṣiríṣi tẹ́ ó ṣe jámájámá ó ń ṣe gbogbo ẹ̀ kí n ṣe páì níṣẹ́ àbí sáì níṣẹ́ ni ó sùn ni ó ń ṣiṣẹ́ káàkiri ó struggle ó fẹ́ make ẹ̀ ó ń ṣe pé ó ń lọ sùn bìkan ó ń padà. mo mọ̀ ká agún mo mọ̀ wá agún mo mọ̀ mọ́tò wa. àti máa wá àtọ̀kadà ọ̀ wá agún ó tún mọ mọ́tò náà wà. wàláì tàláì. èwo ló wá ń ṣe báyìí ó ṣe kankan ó need the prayer then yes ó need the prayer àwọn driver yìí dẹ̀ mọ̀ wà rẹ náà bóyá bá a bá fà ọ̀ fún yẹn kó ọmọ bá wa mọ́tò bóyá ọmọlúàbí ni bẹ́ẹ̀ sọ ọmọlúàbí àmọ́ ní tí ó sì lè jẹ́ kí n fà ọ́ fún yẹn ni pé ẹni ilé rẹ̀ ọba sẹ́tù tíyàwó rẹ̀ wọ́n sùn káàkiri tí ń déńjọ́ kẹta tí ń parọ́ pò ń lọ ibì kan tí ń lọ bòmíì ó ṣòro gbọ́kọ̀ fún torí kò ní concentrate ń bo ìyàwó mi wà ní ìsìn lókù tí ọmọ rò mo fọlọ́run sìn o ọlọ́run jẹ́ ẹgbọ́n ọmọ fún wọn o ọlọ́run jẹ́ ẹgún rẹ̀ láàyò mo fọlọ́run sìn wọ́n ti gbọ́ ọmọ wọn o ẹnu ẹ̀ lọ́wọ́ táwà kálítù Ṣẹ́gun tọ́jú ìyàwó rẹ o ọlọ́run wò yín pọ̀ o.